téèyàn bá ń ro ọ̀rọ̀ Nàìjíríà á máa fọ́yàn lórí ní gbogbo ìgbà mo dẹ̀ mọ̀ pọ́rọ̀ Nàìjíríà kọ́ la bá wá léèní tó bá sọ̀rọ̀ Nàìjíríà fún yín bàbá wa torí mo rí pé bẹ́ẹ̀ ṣe dúró látẹ̀ nǹkan yẹn ọkàn yín ń lọ káàkiri ó ń lọ fì ó ń lọ fà bíyàn bá tẹ̀ sọ pé Nàìjíríà fún yín báyìí kí lẹ máa ń kọ́kọ́ rò láàárọ̀ bíyàn bá pè yín pé Nàìjíríà ó kọ́kọ́ pé Nàìjíríà kí ló máa kọ́kọ́ wá sọ́kàn yín kẹ́ bá wa dá sí nǹkan tó wà nílẹ̀ àìṣedédé ní gbogbo ọ̀nà àìṣedédé lórí iṣẹ́ àìṣeṣe lórí ẹ̀tọ́ ìran ti Yorùbá Ọlọ́run ti kẹwàájú pé ká máa wà pé a máa lálàṣẹ lọ mò ń sọ fún èèyàn kan ní pé kínní àwa nìkan tí ò ṣe nation ní tribe kan a produce 2 world court judges Yorùbás 2 world court judges Elias Ajibola ṣé rúrọ̀ bẹ́ẹ̀ máa wà Ọlọ́run má jà bó lórí dúkú ọkọ̀ a ti ṣí ọkọ̀ wọ̀ ó wá tó ká bọ́lẹ̀ bí ọ̀rọ̀ wa ṣe rí ni a ṣí ọkọ̀ wọ̀ ó wá tó ká bọ́lẹ̀ ẹ̀bẹ̀ tẹ́mi kan ń bẹ̀ ni pé àwọn tó dì wá mú kọ́ ló dì wá mú àwọn alágbára nínú wa ni ká kọ́ ṣàánú wa kọ́ ṣàánú ràn wọ́n nítorí Yorùbá ní tí ẹ̀kú bá pẹ̀lú agbájá tápá wò bá ká wọn mọ́ àwọn tó jó lórí wa tó rò pé àwọn jẹun bẹ̀ kò ní rọgbọ fún gbogbo wa o kò ní rọgbọ fún gbogbo wa torí òótọ́ ọ̀rọ̀ ni ká má sùn torí ibi tí wọ́n gbé wa débi báyìí níbi tá a kàwé dé èmi kárí pé kíní University of Ife ìgbà kan wà ní nọ́mbà 12 ní Commonwealth ní Commonwealth kẹwàá imagine ẹ wo dábì Canada Australia Britain ẹ wá wo tá a wà lẹ́nu nítorí pé a ṣí ọkọ̀ wọ̀ tó dáa gbọ́dọ̀ kọ́kọ́ máa wò pé kíní kí ló fún wa débi tá a wà yìí a ṣí ọkọ̀ wọ̀ ni tí ọba dẹ̀ ṣọkọ̀ tó gbá ibi tí mò ń lọ kọ́ rèé ó yẹ kó wá bọ́lẹ̀ àti tó kú ta bọ́lẹ̀ gbogbo ọ̀nà tọ́lọ̀ bá ro ní kálukú lọ́wọ́ kó ṣe títí nìyẹn. ẹ jẹ́ ń wá sọ́dọ̀ alàgbà tíyàn bá ń sọ pé Yorùbá nation kí ló máa wá sọ́kàn yín nígbà tí a ti ń palongo pé a fẹ́ kúrò nínú Nàìjíríà àwa ń sọ Yorùbá nation tó kò yé lòmíì ẹ láyé wa dáadáa bàbá. wọ́n tá à ń pè ní Yorùbá nation ẹ jẹ́ kọ́kọ́ kí gbogbo ara ta wà níbí pé Oòduà gbé wa o. wọ́n ní Oòduà gbé gbogbo wa o. àwọn tó wà nílé àwọn tó wà lóko ibikíbi tẹ́ bá wà ní gbogbo àgbáyé à ń sọ fún yín pé àsìkò ti tó bá sọ pé Yorùbá nation àbí Oòduà nation ó ń sọ fún wa pé ilé tó lọ nìyẹn wọ́n ní àgbẹ̀ kan òrókoroko kó má kó gbàgbé lé ìyà tá à ń jẹ nílùú location 9 ó ti tó gẹ́ nítorí pé tẹ́ bá wo gbogbo nǹkan tó wà nílùú ká sọ pé location 9 náà gbogbo ilẹ̀ wa ó kún fún nǹkan tá a lè fi ṣe ohun ọ̀gbìn tó dáa ṣùgbọ́n àárí nǹkan kan àwa Yorùbá dẹ̀ ní ìgbà tá a wà tó ti bí wa báyìí wọ́n fi sọ fún wọn pé iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ á jalè ni so kíní ẹ̀ ti wà nù wa pé a máa ń ṣiṣẹ́ takuntakun ni a kì í jí nǹkan ní nǹkan tó ń ṣe tiwa a kì í mu ṣùgbọ́n ìtọ́ kó gbogbo adìyẹ mọ́ gbogbo everybody adìyẹ so ó ti jẹ́ ó ti jẹ́ kán influence gbogbo brain everybody tó jẹ́ pé àwọn gan nǹkan tó ń ṣe làwọn náà ń ṣe ó jẹ́ tí wàá dùn wọn mọ́ ọ̀n fẹ́ kúrò ń bẹ̀ mọ́ àwọn tó ń fẹ́ kúrò ń bẹ̀ àwa fi wọ́n sílẹ̀ ṣùgbọ́n àwa a sọ pé àsìkò ti tó nítorí pé ìlú Odùduwà nation tá à ń lọ ó kún fún milk and honey tó jẹ́ pé tá a bá bẹ̀rẹ̀ sí máa ṣe báyìí ẹ wo ìlú la wàá sìn iná ń lọ omi ń lọ gbẹ̀ ló ń lọ a lè wá síbí kò sẹ́ni tó question ọ̀pá ṣe dúró síbí ìlú Nàìjíríà peaceful rally lásán àwọn ọlọ́pàá wá ti gbé wọn àti máa yìnbọn kiri kò sí irú nǹkan bẹ́ẹ̀ nǹkan tí Odùduwà nation máa fún wa nìyẹn a lè jẹun nínú wa kún a lè ṣiṣẹ́ a lè máa san táà tó jẹ́ pé a máa tún ìlú wa ṣe tó jẹ́ pé kò ní sí rògbòdìyàn ìwọ tó jẹ́ pé almost ilẹ̀ Yorùbá ilé àmọ́ ilé family kan àmọ́ ilé tó a wà connected ni so ìwọ tó bá ṣe nǹkan tí ò da wọ́n á easily mú ẹ jáde òfin ajẹ́ wà lórí ẹ so gbogbo nǹkan báyìí là ń sọ pé ẹ jẹ́ ká ṣe èyí tá a wà ní location 9 ó ti tó kò ṣiṣẹ́ mọ́ wa Ọlọ́run á jẹ́ fún Oòduà fún wa ṣe o. àṣẹ o tó bá ní iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ á máa jalè ìwé kíkọ́ láìsí ọgbọ́n kò ì tí a dá kò ì pé o kò ì pé o ìpè o
tábà wá ń sọ pé Odùduwà bàbá wa mo rí i pé látẹ̀ nǹkan tí ẹ dúró ẹ̀mí yín lọ fì ó ń lọ fà Odùduwà tá à ń sọ̀rọ̀ yìí gan kí ló Odùduwà gan sẹ̀ tí ẹ̀yin mọ̀ tó bá ní Odùduwà kí ló Odùduwà gan sẹ̀ tí ẹ̀yin lè ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ díẹ̀. Odùduwà bàbá ọlọ́gbọ́n ni ó dẹ̀ bímọ ọlọ́gbọ́n ni gbogbo wa tẹ́ bá dẹ̀ ti rí láti 60 years tí Nàìjíríà ti dá dúró ẹ rí i pé àwọn apààyàn àwọn tó nífẹ̀ẹ́ àti mu ẹ̀jẹ̀ ọmọlàkejì wọn látà tí bá gbé wọn jẹ́ ká ní lọ síwájú so torí ẹ̀ ni ó ṣe wá sí ọkàn mi pẹ̀lú àwa ọmọ Odùduwà pé ká ní òmìnira tiwa nítorí pé nǹkan tó máa jẹ́ ká ní lọ síwájú nìyẹn tá bá ní lọ síwájú ọmọ Odùduwà náà àá ní lọ síwájú àríṣẹ́ ṣe àwọn Fúlàní ò ní wá gbaṣẹ́ wa. wọ́n ní kẹ́ bá gbóhùn sókè díẹ̀ bàbá wa. àwọn Fúlàní ò ní wá gba iṣẹ́ wa. so ọmọ tá a bá bí a rí iṣẹ́ ṣe nílẹ̀ wa airport wa àwọn Fúlàní ló wà ńbẹ̀ seaport wa àwọn Fúlàní ló wà ńbẹ̀ ìyẹn ò tó wọ́n tún wá kó àwọn ọmọ wọn láti wá gba ilẹ̀ wa láti máa wá pa wá kí wọ́n bá lè mu ẹ̀jẹ̀ wa so a ní láti lọ ó fi dandan ká lọ ọ̀rọ̀ tèmi nìyẹn nítorí pé ọmọ Odùduwà ni wọ́n ọmọ ọlọ́gbọ́n. ẹ ṣe gan-an ẹ jẹ́ kí n wá sọ́dọ̀ alàgbà torí pé mo rí i pé ìyọ́pìlẹ̀ yín in tí mo dẹ̀ ń wò ni pé gbogbo wa ta wà níta báyìí àwọn tó wà nílé máa ń sọ pé intẹ́ ń ṣe yẹn ó dà pé orí wa ṣe kinní díẹ̀ o ẹ fi wá sílẹ̀ o kí lẹ máa sọ sáwọn tó wà nílé. lákọ̀ọ́kọ́ náà mo kí gbogbo àtàwà ń bí odò àgbè wa o. àṣẹ o. ṣe rí nǹkan tá à ń ṣe lágbára lọ́wọ́ máa rí gbà láyọ̀ àtàláfíà. àṣẹ. nǹkan mo kọ́kọ́ fẹ́ sọ ni pé tẹ́lómi bá kọ́kọ́ gbọ́ Odùduwà Republic wọ́n máa ń rò pé bí nǹkan bí ẹbọ bí ètùtù bí aláwo kò ń ṣe ẹbọ kò ń ṣe ètùtù kò ń ṣe awo orílẹ̀ èdè là ń jà fún. tẹ́ bá lọ sínú ìwé Genesis chapter 10 verse 5 ẹ rí bí Ọlọ́run gan bó ṣe pín ilẹ̀ fáwọn èèyàn gbàtọ́ Ọlọ́run á pín ilẹ̀ tán ó wò pé báwọn lòun ṣe fẹ́ dá wọn mọ̀ pẹ̀lú ilẹ̀ wọn ó wá fún wọn ní èdè sí èdè yẹn lọ́lọ́run lọ́wọ́ fi dá oníkálukú mọ̀ náà tẹ́ bá wọ́n ní orí ilẹ̀ àti èdè ilẹ̀ Yorùbá ti wà káwọn òyìnbó tó dé àti ní èdè tá à ń sọ tẹ́lẹ̀ àwọn Ìgbò gan lédè tó ń sọ Haúsá lédè tó ń sọ Fúlàní lédè tó ń sọ ẹ wá kó wa pọ̀ ẹni pé ìlú kan ni wá ẹ gba èdè tá à ń sọ ẹni ká máa sọ òyìnbó number one wọ́n ti gba identity wa offence kan ti ẹnìyẹn lọ́tọ̀ tó yẹ pa náwọn lọ́ọ̀yà gidi ní ó yẹ kó ń sùn àwọn British fún nǹkan yẹn you stolen our identity a lot of us tábà wá sí ìlú ìtẹ́bá ti dé any airport tọ́wá ní what country are you from ẹ máa ní Nàìjíríà ẹ máa gbé pálí yín lẹ̀ they will never see you as a Yoruba man they will see you as a Nigerian it is wrong we are Yoruba people we have our culture we have our language in fact Cherry tẹ́ bá lọ wo lára àwọn interview kan tí mo wò lórí channel ẹ má bínú because ọ̀rọ̀ mi lè fẹ́ pọ̀ díẹ̀ because they are making a lot of sense ṣẹ́rẹ́ àwọn British ìgbà tó ń dé ilẹ̀ Yorùbá they found one of the best government structure on earth because kí ni àti ní Aláàfin of Ọ̀yọ́ ṣe understand then àti sir head of the government láti Ọ̀yọ́ empire láti bẹ̀ a máa ní ọ̀tún ọba òsì ọba àwọn olóyè lọ́ba yẹn a tún ní baálẹ̀ ìyálóde ìyálọ́jà kábí ẹ mọ gbogbo nǹkan báyẹn they met all this òyìnbó kọ́ ló sọ pé ká wá tó báyẹn and that is the same way dábàá wò lóyìn náà sìn títí tó fi dé Queen bó ṣe tó nìyẹn ibẹ̀ náà ni gbogbo àwọn baálẹ̀ they are like the local government ẹgbẹ́ tíjà bá ṣẹlẹ̀ wọ́n á kọ́ gbẹ́jọ́ yẹn lọ sọ́dọ̀ baálẹ̀ láti apá baálẹ̀ ò bá ka tẹ́mọ̀ wọ́n á ṣe gbé ẹjọ́ yẹn lọ sáàfin sáàfin kan bá lè dá tó ń ṣe máa gbé lọ sí ìyẹn Supreme Court which was the Aláàfin is the Supreme so àti ní ètò tó fi ń ṣèlú gan kan tó dé now tẹ́ bá tún wá lọ ka the same Genesis chapter 11 yẹn náà ṣe rí Ọlọ́run fúnra rẹ̀ ó tún pa ààlà fáwọn èèyàn which is the boundary wípé ẹ má yẹ ààlà yẹn now ìlú tó bá ti wà tí ò bá ti ní immigration control tí ò ní border ẹ gbàgbé ẹ ìgbà tá ti wà ní tá ti kọ́kọ́ wà ní this regional government a ní border control ń gbà yẹn
but ọ yẹ bọ́dà yẹn kúrò ọlọ́run náà tún fègùn sí pé tó bá ti yẹ bọ́dà ìyà tó máa jẹ́ ìyà yẹn là ń jẹ lè dè ní. now ìyẹn alákọ̀ọ́kọ́ nǹkan tá a dẹ̀ ń sọ ni pé mo kàn kọ́kọ́ fi yẹn ṣàpèjúwe ká lè mọ nǹkan tá à ń face tẹ́ bá lọ ka Leviticus 25 20 chapter 23 dé 22 23 ẹ lọ kà á àwọn òyìnbó ìgbọ̀n they know wípé ọlọ́run gan sọ ilẹ̀ ẹ má tà á fún anybody ẹ lọ ó wà ń bẹ̀ don't sell it ẹ má tà á ìlú yìí sin ẹ lè ra ilé náà máa tà fún yín the queen owns the land tó tájòjú bá tiẹ̀ wá nàìjíríà ó yẹ ká máa lease ilẹ̀ fún yàn ni tẹ́ bá wo gbogbo ìbàdàn nísìn mi last time tí mo lọ nàìjíríà tẹ́ bá wọn tẹ́lẹ̀ láti ìkòròdú tẹ́ bá lọ ẹ máa rí gbólọ́ọ̀sì gbólọ́ọ̀sì tẹ́ bá lọ sí nàìjíríà sìn wọ́n ti kọ́ factory lọ́bẹ̀ àwọn china ti take over everywhere kí ló kù fún wa tẹ́ bá tún lọ sínú gbóǹsì pẹ́fẹ́ lọ ṣe agric o àwọn fúlàní máa jẹ gbogbo pé wọ́n á tún pààyàn dànù tẹ́ bá lọ sínú city báyìí ibo tún máa halẹ̀ mọ́ yín chinese náà tún fẹ́ take over everything kí ló kù fún yorùbá ẹ wo bó ṣe ń pa àwọn èèyàn gan ní southern Kaduna every day nobody tó ń sọ̀rọ̀ kán ṣáà máa pín owó ni now ṣẹ́ta bá jáde nínú nàìjíríà a lot of people tí ò bá mọ̀ number one ti ta máa kọ́ restore padà àti ẹ̀ máa kọ́ restore èdè wa padà tẹ́ bá wo chinese man lẹ́ni tó bá gbé fóònù wọn dání gbogbo fóònù yẹn báyìí èdè china ló wà lórí ẹ̀ I studied networking and cyber security in university gbogbo kíni la lè ṣe we can write programs we can code everything there's a guy mo ṣì ń wò lórí YouTube lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀sìn ó ti ń ṣe ó ti code yorùbá language gan jáde tẹ́ pé ó máa ṣiṣẹ́ we can do this thing a máa set everything a máa ní èdè wa number one we will have our language èdè tó ń gbà yẹn gan ní òjẹ́ ká ní ṣọ̀kan dè ní wọn lẹ́nu wa fi kò ok wọ́n ní bàbá Awólọ́wọ̀ dalẹ̀ ta ni bàbá Awólọ́wọ̀ dà tó fi favour Haúsá ni wọ́n ní Abíọ́lá náà tún dá tàbí Abíọ́lá dà náà tó fi Haúsá náà ló fi but ẹyẹ ká tábà jẹ́ Yorùbá nínú ara wa náà la máa dà a máa mọ̀ pé ara wa náà lára wa àárín máa dára wa fún àràtà ìmọ̀ wa máa ṣọ̀kan èdè wa máa yéra wa so number one èdè yẹn a ní ìdí ẹ̀ nǹkan tẹ́dẹ̀ yẹn tó fi wà important ni pé tẹ́ bá wo in the same Bible náà ẹ rí i pé àwọn Babel ìgbà tó ń kọ́ táwà tó fẹ́ lọ sí ọ̀run nítorí pé wọ́n ń sọ èdè kan ìmọ̀ wọn ń ṣọ̀kan agbára èdè ní ẹ̀bọ̀ wá tó lọ́run ni pé àwọn bíbí kan máa kọ́ táwa èdè ọ̀run ó da èdè wọn rú ṣé èdè kan náà là ń sọ ní Nàìjíríà lédè kan náà we have different so tá bá padà sí ilẹ̀ Yorùbá which is Yorùbá nínú tá fẹ́ gbà yìí a máa sọ èdè kan ìmọ̀ wa máa ṣọ̀kan so number one èdè language very important two ó máa restore culture wa padà a máa padà sí culture ọmọlúwàbí wa padà because ó àwọn kìíní gan mò ń bọ̀ náà a máa padà sí culture wa secondly mo sọ lẹ́ẹ̀kan a máa ní border control tẹ́ bá lọ wo Ghana gan nísìn Ghana now ẹ̀gbọ́n ti ń control immigration system wọ́n sìn they are deporting Nigerians ìlú tó bá ti lè control border ẹ gbàgbé ẹ wo àwọn èrò because they kéèyàn tó gba visa wọ̀lú yìí sẹ́mọ̀ wàhálà tó máa ṣe ẹ wo America ṣe wọ́n ti ban Nigerians sìn ẹ kàn lè mú family wá kẹ́ wá máa bímọ because táwọn gan máa lajúlẹ̀ ikú máa bàjẹ́ the same thing pẹ̀lú ìlú tó fi jáde ní Europe hey imagine if another 5 other countries join the European Union what will be left for this country àwágùn àní lè gbé bímọ so we must be able to control our border ìyẹn then immigration system ó máa help pẹ̀lú immigration system ó máa help pẹ̀lú security gan tá à ń pariwo látọjọ́ ọjọ́ yìí nígbà tí Haúsá bá dá dúró lọ́tọ̀ tiẹ̀ tí Ìgbò dá dúró tí Yorùbá dá dúró nobody ẹ má bínú nobody tó máa lè lọ fún òun fẹ́ cross boundary Nàìjíríà a máa ní border tẹ́ pé even one land border tẹ́ bá wọ àwọn ìlú yìí tẹ́ bá fẹ́ lọ sí France by road mi ò mọ̀ bóyá ti travel rí kẹ́ tó kọjá ní border ẹ máa rí massive pillar on mount ẹ báyìí níbi toll gate every car wan slow down they will search your car do everything before you pass check your passport gbogbo kíní ẹ̀ náà ló yẹ ká ní every time wọ́n máa ní àwọn Haúsá ọ̀tẹ̀lẹ̀ máa lù wọlé gbogbo kíní ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́ ìyẹn ara nǹkan tẹ́ pé dá àlà yẹn tá ti yẹ yẹn a gbọ́dọ̀ dá padà because Ọlọ́run gan ti sọ ẹ má yẹ àlà Deuteronomy 19:14 yẹn lọ kà ó wà ń bẹ ẹ má yẹ àlà yẹn á ti yẹ we need to bring it back I need the military system ti wá ẹ mọ̀ I need the police system ti wá ẹ wò Àmọ̀tẹ́kùn lásán la fẹ́ ṣe ń sìn tẹ́ bá dẹ̀ wo nǹkan tó fà á tí wọ́n fi ń argue pẹ̀lú Àmọ̀tẹ́kùn yìí because wọ́n ní pé Yorùbá nìkan ló máa wà ń bẹ̀ ọ̀hún ẹ̀fẹ́ gbà wọ́n fẹ́ kí Fúlàní wà ń bẹ̀ like I told you Sherry cyber security ni mo learn one of the greatest threats in cyber security is insider threats now ẹ fẹ́ lọ ṣe Àmọ̀tẹ́kùn
wípé okay o ẹ fẹ́ máa fi protect àwọn èèyàn nínú igbó torí àwọn Fúlàní tó ń pààyàn ẹ wá tún fẹ́ lọ recruit Fúlàní sínú ẹ̀ that is just nonsense it won't work. Wọ́n lè sọ pé Yorùbá Àmọ̀tẹ́kùn méjì ní ìsìn pẹ̀lú Fúlàní méjì ẹ lọ sínú igbó yẹn kẹlẹ́ ọ̀kan tó ń ṣẹlẹ̀ àwọn Fúlàní méjì they can kill those Yorùbá Àmọ̀tẹ́kùn wọ́n dẹ̀ ní pé àwọn ambush wa ni àwọn escape kò lè work it doesn't make sense let's go back to ẹ̀yà tó lóun dá wa tẹ́lẹ̀ káwọn òyìnbó yìí tó dé. mo fẹ́ jẹ́ kẹta gbogbo ẹ̀ tán ẹ bá mi tọ́jú díẹ̀ torí pé ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ọ̀rọ̀ ẹ̀ náà nítorí mo fẹ́ jẹ́ kẹ ló gbogbo ẹ̀ tán torí pé wọ́n ní ìyẹn lọ́sẹ̀ ní Yorùbá ní ọpọlọ ẹ bá mi tọ́jú díẹ̀ nínú ẹ̀ torí pé mo rí pé ọ̀rọ̀ pọ̀ mbẹ̀ alàgbà èmi ò mọ tẹ́ fẹ́ sọ o in tó bá wù yín lọ́kàn tẹ́ fẹ́ sọ rally láti bẹ̀rẹ̀ báyìí àwọn èèyàn lè sọ pé ṣe bá ti náà fẹ́ ṣèkan l'October 1st kí ló rẹ́ tá tó wá bẹ̀rẹ̀ kan lẹ́ni kí lẹ́yìn rí sọ sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. ìlọsíwájú Yorùbá òun ló jẹ mí lógún ìtẹ̀síwájú Yorùbá ló jẹ mí lógún ilẹ̀ Nàìjíríà ta wà ń sìn Yorùbá ò ní tẹ̀síwájú rárá látìgbà tá a ti gba òmìnira àwọn ọmọ wa tó ń jáde yunifásitì ríṣẹ́ fi ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa náà ń pa ń pakúpa pẹ̀lú àwọn ẹ̀yà míì tó kì í ṣẹ̀yà Yorùbá náà ń pa sínú igbó náà ń pa síbikíbi a ní confidence pé a wà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan torí kò sí tẹ̀síwájú kò sí náà lù kò sómi kò sí títì tó dáa torí náà ń kọ́ tí Yorùbá bá dá dúró títí ẹ̀ irú ìpìlẹ̀ tí àwọn alówó lọ́wọ́ fi sílẹ̀ ní Western region yẹn a máa lè fọ́lù ẹ̀ láti nítòsíwájú fúnra wa àti fáwọn ọ̀nà wa tó ń bọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ ṣe púpọ̀. ẹ ṣe gan kí tó wá sọ́dọ̀ yín alàgbà ta ló tún fẹ́ lẹ́ wà nínú Nàìjíríà ta ló fẹ́ wà nínú Nàìjíríà nú wa ta ló fẹ́ wà nínú Nàìjíríà anyone Nàìjíríà yẹ anyone Nàìjíríà yẹ Yorùbá nation Yorùbá nation Yorùbá nation Odùduwà ọmọlúàbí 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 ẹ jẹ́ n wá sọ́dọ̀ yín alàgbà kí lẹ̀yin fẹ́ sọ sí gbogbo tó wà ńlẹ̀ yìí torí àwọn òyìnbó ń wò wá kó lè má yé wọn pé èwo làwọn eléyìí kí ni wọ́n kí lẹ fẹ́ sọ sí tó wà nílẹ̀ yìí. nígbà tí ọmọ ìyá mi tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tó ń sọ̀rọ̀ nípa tradition pé tó bá ń sọ̀rọ̀ Odùduwà àwọn èèyàn máa ń sọ pé òrìṣà kànbáláyé torí ọ̀rọ̀ Odùduwà tá ń sọ yìí tí a bá ti sọ débi àṣà wa ẹ̀sìn wa àti èdè wa ibi tí passion tèmi wà jù nìyẹn. ẹ̀sìn wa àṣà wa àti èdè wa nítorí pé 1992 lèmi ti máa ń sọ pé ó yẹ kí Yorùbá dá dúró. 1992 ọjọ́ ti pẹ́ ṣùgbọ́n ọ̀rẹ́ dàbí wọ́n máa ń sojà nítorí pé tí bá ń sọ àwọn tó dàbí pé wọ́n tún jẹ́ bí ọ̀rẹ́ tó wà tó sì nígbà yẹn ọ̀rọ̀ tí mo ń sọ yìí Germany ni mo wà ń gbà yẹn tí yèmí sọ jí pé ó dẹ̀ ní nǹkan tí mo rí tí mo fi èrò mi bẹ̀rẹ̀ sí yí padà lóòótọ́ ìyà ń jẹ wá Nàìjíríà kò ń ṣe Yorùbá nìkan ìyà ń jẹ Ìgbò ẹni tí ò bá ti ń ṣe ọmọ àwọn tó ń rí jẹ́nu bí Nàìjíríà ṣe rí kò sẹ́ni tó lè sọ pé bí Nàìjíríà ṣe rí dùn mọ́ ṣùgbọ́n ibi tí passion tèmi tiẹ̀ wà jù òun ni pé tá a bá padà sí ilé ìyẹn Odùduwà nation tá ń sọ yìí bí ìgbà tí a ṣẹ̀ṣẹ̀ fẹ́ rediscover ara wa ni nítorí pé any society tó bá ti sọ identity ẹ̀ nù society yẹn ò lè gbé rí mọ́ láyéláyé kí dẹ̀ ni identity èèyàn ó ní èdè ẹ àṣà ẹ àti ẹ̀sìn ẹ nígbà tí mo sọ pé 1992 ni mo ti bẹ̀rẹ̀ sí yí èrò mi padà nítorí òun sọ̀rọ̀ gan ó fa ọ̀pọ̀lọpọ̀ kan yọ nínú Bible ó dàbí kó rí fásitì Quran èmi ò ní láti sọ̀rọ̀ pa Quran àti Bible ìdílé kìrìsìtẹ́nì náà bí mi sí tí mo dàgbà sí ṣùgbọ́n nígbà tí mo kọ́kọ́ máa kó Nàìjíríà pé èèyàn lọ gbé nílùú òyìnbó England náà mo kọ́ wa lẹ́yìn tó mo ti gbé 5 different countries ní Europe nígbà tí mo máa dé Germany mo wá bẹ̀rẹ̀ sí rí àwọn nǹkan kan tó jẹ́ kí èrò mi bẹ̀rẹ̀ sí yí padà pé ẹgbọ́n náà òyìnbó làwọn arábì náà èdè wọn náà fi ń ṣe gbogbo nǹkan àbúrò mi ò yé kí wá ló ṣe àwa tá gbé
èdè elédè sórí ní ọ̀dọ̀ wa mo bẹ̀rẹ̀ sí ro mo understand ẹ̀ nítorí tábà wo history wa pẹ̀lú ìlú yìí but mo wá ṣe mi ò ní sọ púpọ̀ torí ó ní nǹkan kan tí mo ń ṣe lórí màá kàn mẹ́nu bà díẹ̀ mo wá ṣe case kan nígbà yẹn pẹ̀lú company kan ní Germany mo wá wá lọ́ọ̀yà tó gbọ́ English ó pẹ́ kí n tó rí lọ́ọ̀yà kí n tó gbọ́ English àwọn míì gan wọn á gbọ́ wọn làwọn ò fẹ́ sọ mo wá eventually rí màá yìí mo wá ṣàlàyé fún un ó ṣàlùwà bá mi ṣe case yẹn so a máa ń sọ̀rọ̀ so ó máa ń wò mí pé ọ̀gbẹ́ni yìí pé African man tó young báyìí ló wà intelligent báyìí ó sọ fún mi pé èmi ni mo change only 25 years tó ti ń practice as a lawyer ni ó lè mi ní the first client tó máa bá sọ English ó ní ìdẹ̀wò mọ́mọ́ọ̀ṣì pa wá dúdú pé nǹkan máa ń pé English tó ń dẹ̀ ń sọ nǹkan kọ ní school ni ẹ̀kọ́ kan tó bá travel ló máa ní láti sọ so àti wá sọ̀rọ̀ ní wípé ó ti mọ̀ pé mo gbé ní England rí ó ní but ó lédè English tí mo ń sọ pẹ̀lú yìí ó ní kò kí ń ṣèdè mi pé ṣe bí English colony ni wá ní Nàìjíríà mo ní yes ó ní kí lè dé tèmi gangan mo ní Yorùbá ó ní ṣédè yẹn ó ní ṣe original ni àbí toró náà ó máa mix èdè ẹ̀ àti English papọ̀ mo ní kí ló mi pẹ̀lú pé ṣe original lédè yẹn ó ní ṣé ó ní alphabet ó ní ṣé ó ṣe kọ sílẹ̀ mo ní yes mo ló ṣe kọ sílẹ̀ ó wá lókè ó ní kí n kọ good afternoon Mr. Sean gudun tagare Sean ní èdè ó ní kí n kọ sílẹ̀ ní èdè mi yẹn tí bá lè kọ ó fún mi pen and paper mo bá kọ mo kọ́kọ́ ní ẹ káàsán ọ̀gbẹ́ni Sean nìyẹn orúkọ tiẹ̀ nìyẹn SCHON ó yẹn ní dot méjì lórí mo tún wá tún kọ lẹ́ẹ̀rẹ̀ kejì mo kọ ẹ káàsán ọ̀gbẹ́ni Arẹwà nítorí Sean yẹn ìtumọ̀ ẹ̀ ní English ní beauty ní èdè tiwa Arẹwà ló ń jẹ́ bẹ́ẹ̀ mo tún wá kọ́ ní ẹ káàsán ọ̀gbẹ́ni Arẹwà gbogbo ẹ̀ mo fi àmì sí mo wá gbé fún ló bá wò ló bá káwọ́ lérí no mo ti ní ìsìnkú kan tó important kó tó dìgbà yẹn torí à ń prepare for court mo wá lọ sọ́dọ̀ ẹ̀ ó wá béèrè kankan lọ́wọ́ mi ó ní pé n tó wá béèrè lọ́wọ́ mi yẹn mo wá fẹ́ gbónú dáàrì mi torí máa ń kí dáàrì kí n lè sọjọ́ tí kíní yẹn ṣẹlẹ̀ fún gangan so bí mo ṣe wá ń ṣí dáàrì mi yẹn tí mo ń ṣí báyìí mo wá ń ka àwọn nǹkan tó wà ń bẹ̀ pé gbàgbé mo ṣe ń ṣe yẹn ó ń gbọ́ ó mọ̀ pé English ni mo kọ dáàrì yẹn sílẹ̀ so wà tí mo wá rí déètì yẹn mo wá sọ fún ìgbà yẹn lọ́wọ́ béèrè yẹn pé ṣé èdè mi pé Yorùbá mo ní ẹ oníṣẹ́ mo lè kọ́ mo tó ní kí n kọ good afternoon Mr. Sean yẹn so wà tí mo wá kọ́ tán tí mo wá gbé fún tó wò ó níjọ́ tí mo sọ yìí mo rò pé máa ya wèrè ní ọ́fíìsì ẹ̀ ní ó kígbe ó báńkì tébùlẹ̀ báyìí gbogbo àwọn newspaper àti pen tó wà ń bẹ̀ everything scatter sílẹ̀ ó ní mo ní èdè tó dá báyìí tó dájú English language pàápàá fúnra ẹ lọ torí gbogbo àmì tí mo ti sórí ẹ yẹn ó ní ni mo wá ń kọ dáyàrí mi ní èdè elédè ó wá pé èdè kan ìyẹn ló change me forever ó lọ máa rò pé mo ní làákàyè ni ẹni tó ti máa ń wò mí bí ẹni tó rí ẹ pé tó wà intelligent torí gbogbo àti ìgbà mi tó bá fi lọ sí á invite mi agbọ́n máa sọ̀rọ̀ á máa gbọ́ pọlọ mi yẹ̀ wò ó lè mi mo change perspective fún wa Africans o ní ọjọ́ yẹn ló sọ fún mi pé ó lọ máa rò pé mo ní làákàyè ni ó ní mo ní èdè tó dá báyìí mo wá ń kọ dáhàrí mi ní èdè elédè báyìí lára mi wá balẹ̀ torí ìgbà tó kígbe tó gbá tébù mi ò mọ́ tó ṣe mo rò pé orí ẹ̀ dàrú ni ìgbà tó wá sọ yẹn ara tèmi náà wá balẹ̀ mo ní mo wá ṣàlàyé fún mo ní àrùn tó ń ṣe wá nílùú wa nìyẹn o mo ní bí pé English colony pé èdè yẹn gan á gbé gẹ́gẹ́ ju èdè tiwa lọ mo ní culture wọn náà òun náà là ń gbé gẹ́gẹ́ mo ní kọ́ wá ń ṣàwà nìkan mo ní àwọn other African countries náà táwọn French tán colonize báwọn náà ṣe ń ṣe pẹ̀lú èdè àwọn ti French náà nìyẹn ló wá ní ó ló ti wá yé òun nísìnyí wípé òun ti mọ reason tí Africa fi wà bí Africa ṣe wà ó ní dẹ́ ó là lè gbérí láíláí ó nítorí a ti sọ identity wa nù èdè wa ti sọnù àṣà wa ti sọnù ẹ̀sìn wa sọ̀rọ̀ ebi ẹ̀sìn pé torí àwọn náà mú ẹ̀sìn Christianity náà mú wá bá wa òun náà la dẹ̀ gbé gẹ́gẹ́ yìí tó jẹ́ tàwọn bàbá wa gan àti ẹ̀kí fẹ́ gbọmọ́ ó ló ti wá yí òun reason tí Africa fi wà bí Africa ṣe wà ibẹ̀ yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí wo èrò mi bẹ̀rẹ̀ sí change
mo wá bẹ̀rẹ̀ sí jókòó mo wá ń wò ó dẹ̀mí fún wa nílò kan tó jẹ́ pé ó túbọ̀ help mi nítorí irú education tèmi ní Nàìjíríà ní primary school ẹni tó wá ti gbọ́n pa our former education minister Professor Aliu Babatunde Fafunwa èmi jẹ́ kan lára àwọn tó fi ṣe project tó ṣe ní experiment nígbà yẹn tó fẹ́ proof fún Nàìjíríà pé Mọ́remí kọ́ woman tẹ́ gbọ́ tó sọ Mọ́remí ó ṣe mistake ni wọ́n pe school yẹn ní St. Stephen's A primary school Mọdákẹ́kẹ́ Ilé-Ifẹ̀ èmi jẹ́ kan lára àwọn tí wọ́n fi ṣe project yẹn gbà yẹn wípé tán bá fi èdè ọmọ kọ́ ọmọ nílé ìwé ó máa yé ó dẹ̀ máa perform better ju ọmọ tó bá ń lo èdè elédè lọ ọ̀rọ̀ pọ̀ bí yẹn náà kí ni yẹn wà extremely successful so gbogbo yẹn mo wá ń wò padà wípé bàbá yìí ti sọ kíní yìí kí ló wá ṣe wá ibi tí mo ti bẹ̀rẹ̀ sí ní different view lórí ọ̀rọ̀ ẹ̀sìn èdè àtàṣà nìyẹn pé ẹ̀sìn ní ìyẹn táwọn bàbá wa òun lèmi máa padà sí sìn mi ò fẹ́ gbọ́ nǹkan kan pa Christianity or Islam mi ò fẹ́ gbọ́ mọ́ ọlọ́dẹ wa fún mi ní àǹfààní pé mo jẹ́ èèyàn tó yẹ pé mo ti have traveled the world kò sí continent mi ò ti dé mo ti rìn mo ti rí ayé you understand now mo lè ti gbé 5 different countries so identity wa ta sọnù yẹn mo ní passion fún gan máa ń dùn mí nínú pé kí ló ṣe wá tí èdè wa táwa fúnra wa tá a rí wa pé ó wà inferior tá a ti ẹ̀fẹ̀ gbọmọ́ kí ló ṣe wá tó yẹ pé àwọn ẹ̀sìn wa àwọn máa condemn àwọn ẹlẹ́bọ babaláwo aláṣà ẹlóríṣà nǹkan kan ara nǹkan tó fa problem tá a wà gan nìyẹn torí pé àwùjọ pa àwọn bàbá wa tó jà fún ilẹ̀ Odùduwà káfíńtà pariwo ẹ̀ àwùjọ kò wọ́n á fi pẹ̀lú wa àwùjọ ìlú yìí gbogbo àwọn tó jà fún wọn títí dọ̀la gbogbo war memorial tó wà káàkiri wọ́n lọ bẹ̀ wọ́n já flower wọ́n forí balẹ̀ wọ́n kọrin wọ́n gbàdúrà but gbogbo àwọn tó ti jà fúnlẹ̀ Oòduà àti ẹ̀fẹ̀ gbóhùn wọn mọ́ a máa sọ pé àwọn ẹlẹ́bọ àwọn olóríṣà and all that you understand now oh yes you know gbogbo tó fà wá sẹ́yìn nìyẹn so tá a wà gẹ́gẹ́ bí ọmọ Odùduwà a lè bẹ̀rẹ̀ sí promote identity wa ìyẹn àṣà wa ẹ̀sìn wa kéde wa. ẹ ṣe gan. Oòduà Oòduà Oòduà. Let's talk to Mr. Ade Thomas. A very good afternoon and welcome. For the benefit of those that are watching us around the world, we're just going to speak a little bit of English. I know there's been a lot of comments saying we must speak English. But Yoruba la fẹ́ sọ, but I will force you to speak in English a little bit. A lot of people will say, but you have planned a rally for 1st of October. Why change this rally at the last minute? Knowing that people are planning for 1st of October, just give us a bit of explanation why we are here today and the reason why we are here today as against October 1st as well. Number 1, safety. Number 2, safety. Number 3, safety. Safety is very, very paramount. A fẹ́ kí wàhálà ṣẹlẹ̀ láàrin wa. Àwọn tó wá sí bíbá yìí, ààbò wọn ló jẹ wá lógún jù. Gbogbo àwọn tó wà bíbá yìí, a fẹ́ ní ìdánilójú pé gbogbo ala máa padà sílé láwé àtàlàfíà kò ní ní ẹni tó máa gbé àrùn kò gbóògùn nínú gbogbo wa nítorí ìlàṣẹ ni pé bóyá ká ṣéǹjì ẹ̀ ní o àfi ká má ṣéǹjì ẹ̀ pàápàá jùlọ nígbà tí gọ́ọ̀mẹ̀ntì orílẹ̀-èdè yìí ìjọba orílẹ̀-èdè tán ní wípé tó bá ti di ọ̀la which is the 14th àwọn lè má gba èèyàn ju èèyàn mẹ́fà lọ láti dúró papọ̀ mọ́ tí wọ́n bá dẹ̀ ní àwọn ò gba ju èèyàn mẹ́fà lọ láti dúró papọ̀ mọ́ á di wàhálà á di ìyọnu á di bìlísì àdẹ̀fẹ́ kó di bìlísì nítorí pé bí gbogbo nǹkan ṣe ń lọ èyí tó ṣe ń lọ yìí àfẹ́ kó di pé àníírí nǹkan kan ṣe àti prepare sílẹ̀ ju ká má rí nǹkan kan ṣe àti get ready sílẹ̀ ju ká má rí nǹkan kan ṣe tó bá wá di the 1st of October tá a bá sì ráyè láṣìṣe a tún sì máa ṣe pàápàá sí nítorí pé kì í ṣe eléyìí kì í ṣe 1st of October nìkan la máa ṣe a máa ṣe títí a fi máa débi tá à ń lọ ni tí iná ò bá tí ì tán láṣọ ẹ̀jẹ̀ kì í tán lè kánná ni aṣọ èdè Yorùbá nìyẹn nítorí ìdí èyí adúró arọ gbọ́ ẹ̀yin tẹ̀ ṣì wá ń lé ẹ̀yin tẹ̀ ṣì sápamọ́ sábẹ́ ṣíà àtàbẹ̀ tébù tẹ́ ẹ̀ fẹ́ darapọ̀ mọ́ àwọn tó ń jàjàgbara yìí ẹ̀ dìde tógúntógún kẹ́ ẹ̀ darapọ̀ mọ́ wọn kẹ́ ẹ̀ jẹ́ ká débítà lọ ní ṣẹ́rúkù kì í ṣe torí tiwa yìí nìkan ni but torí àwọn ọmọ àti àwọn ọmọ wa ẹ ṣé olóòtú. Thank you very much. That is Mr. Ade Thomas. I'm going to come back to you, my brother. We're going to speak a bit of English.
even though I'm a Ọmọ Káàárọ̀ Oòjíire ni wá, when people talk about the Yoruba people, what comes up to you? When people say the Oduduwa children, what is something that you can quickly align? When we came here, we speak the same language. I shake on the moment. We speak the same language, but for the benefit of those that are following us at home and around the world, what can you tell us? The Yoruba people, the Oduduwa people, whatever you want to call it, just go ahead, my brother. When you talk about Yoruba, you talk about sophistication. You talk about culture. You talk about a sense of purpose, a sense of direction. Anyone of Yoruba descent knows the level of discipline. I bet in Tigbagweni, what was the first thing they told us when we were kids? Was one of our very first lessons. That is why the Yorubas understand humility, honor, integrity. And these are the standards we need to return to. These are the standards that are required for a sane and proper nation. Unfortunately, Location 9 doesn't have that. For those of you that don't know what Location 9 is, it's our nickname for Nigeria. It's called Location 419. Nigeria is not a country. It was a concoction. Nigeria is not a country. It was a scam. Nigeria is not a country. It means utterly nothing. What it means to be a Yoruba man or woman. But as Yorubas, I always remind you, and I will continue to remind you, one people, one nation, one language, one culture, and of course, one religion. Thank you. Ẹ jẹ́ ká wá sọ́dọ̀ yín bàbá. Ọ̀rọ̀ tí à ń sọ yìí, from the international perspective, what do you think we can do more to get this Oduduwa nation, Yoruba nation? What more can we do? Okay. Kí n tó sọ nǹkan tí a máa ṣe. Bẹ́ẹ̀ni. Tẹ́ bá wo anthem wa, anthem Yorùbá. Bẹ́ẹ̀ni. Ó sọ wípé àwa ni ìmọ́lẹ̀ adúláwọ̀. Náà tẹ́ bá wo adúláwọ̀ káàkiri àgbáyé, adúláwọ̀ they are suffering lọ́wọ́lọ́wọ́ yìí. Kí ló fà á? Ẹni tán fi ṣe ìmọ́lẹ̀ wọ́n ti dọwọ́ bò. Ìmọ́lẹ̀ rẹ̀ ò tàn mọ́ nítorí pé a ti wà ní wrong place. So n tó ṣẹlẹ̀ ni wípé now tá a wá realize ibi tá a wà pé kò ṣe ibi tó yẹ ká wà àwa bí ìmọ́lẹ̀ adúláwọ̀ a ní láti dìde ká gba òmìnira wa ká lè bá a jẹ́ ìmọ́lẹ̀ tòótọ́ and then ìmọ́lẹ̀ dẹ̀ ní ó máa ń tan iná síbi tí òkùnkùn bá wà ní. So á fún àwọn adúláwọ̀ tó kù náà pé ìlú kan sáàlárí tí wọ́n ń ṣe dáadáa yìí àwa gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ then gbogbo ìlú adúláwọ̀ tó wà káàkiri then they will improve. That's number one. Number two, ẹ bá wo ìlú tá a wà yìí mo wò káàkiri mo realize wípé kò sí tán fi ń jẹun ju iṣẹ́ tá à ń ṣe yìí lọ táàsì wa náà ń lò. Mo wá wo sí ìlú wa ní Odùduwà ilẹ̀ Yorùbá lọ kò sí tá à ní kò sí tá à ní gbogbo tá a ní tí àwọn ìlú yìí ò ní ló pọ̀. If gan táàsì tí ìlú fi ń jẹun àwa náà ní. Náà tá a bá combine gbogbo nǹkan mineral resources tá a ní àti táàsì wa tá a combine together then ó fi hàn dájú wípé ilẹ̀ Yorùbá á jẹ́ developed country láìpẹ́ láì jìnnà. Now n tí a lè ṣe òun ni wípé number one àti ṣe rally níwọ̀nba ṣe mọ̀ pé ìlú olófin ni ìlú yìí October 1st náà mú tẹ́lẹ̀ bọ̀ nítorí pé òfin abọ̀rọ̀ tẹ̀lé òfin àti ṣe ìwọ̀nba tá a lè ṣe báyìí but the second one ni kíní tá à ń sáyìn yẹn petition yẹn ó wà very very important. Ẹ ṣàlàyé fún wa kí ni importance ẹ. A sọ pé we are 60 million then àti rí 10,000 tá a bá rí more than that ká gbàgbé a rí 20 million nísìnyí then international community wàá mọ̀ pé àwọn eléyìí serious lóòótọ́ tá a bá dẹ̀ mọ̀ pé àwọn eléyìí serious then they will table our case. Thank God ilẹ̀ Yorùbá nìkan náà kọ́ ló ń jà fún òmìnira àwọn Ìgbò tẹ̀ ti ń jà tipẹ́ ṣùgbọ́n ìgbà táwa bẹ̀rẹ̀ ti wá ń sìn
tá a bá sign petition yẹn dáadáa tá a kò tá a sign yẹn kò sí international community kò lè dà wá nù ọ̀rọ̀ jàkọ́ àwa ọmọ Yorùbá a fẹ́ dá dúró ọ̀rọ̀ mi náà jù báyìí lọ. tó ẹ ṣé gan alàgbà thank you very much. ẹ jẹ́ ká wá sọ́dọ̀ àwọn bàbá wa nígbà tí a ti wá sọ pé a fẹ́ lọ nísìn ẹ káàárọ̀ nígbà tá a ti ní a fẹ́ lọ nísìn ìgbésẹ̀ wo lẹ̀yin rò pé a máa tún gbé lọ́rọ̀ pa fẹ́ lọ yìí nígbà tá a ti ń ṣe rally báyìí a ti ń ṣe rally a ti ń ṣe petition a ti ń create awareness ìgbésẹ̀ wo gan la tún máa gbé. ní tèmi ìgbésẹ̀ tá a máa gbé òun ni pé first one ni pé káwa tá a jẹ́ Yorùbá tá a jẹ́ ọmọ Odùduwà ká fi ìmọ̀ wa jẹ́ ọ̀kan ó jẹ́ pé step kan la fẹ́ gbé kíkan gbogbo wa ó jẹ́ pé step yẹn la máa gbé ó jẹ́ step òsì la máa gbé ó jẹ́ gbogbo wa ó jẹ́ pé ṣe ọ̀rọ̀ wa kó rí bákan ládẹ̀ ní àwọn olórí tó jẹ́ pé kì í ṣe olórí tó máa dé ibi tó ti máa sọ̀rọ̀ tó di pé àpò ara wọn náà máa lọ wọ́n máa wá jíjẹ mímu lọ ń bẹ̀. ìlú Nàìjíríà ìlú Nàìjíríà wọ́n ti sọ wá di ẹrú nítorí pé ẹ wo gbogbo position tó wà ní ìlú yẹn kò sí eléyìí tí ọmọ Yorùbá wà ní position tó dá mélòó ni gbogbo wọn Haúsá ni ẹ tún wo Tinubu náà ó tún pé lóun fẹ́ gbé àpótí ìbò 2023 now ó ti ń lọ sí ilẹ̀ Haúsá láti lọ wá fẹ́bọ̀ wọn nígbà tí tó bá débẹ̀ out of 70 tó yẹ pé Haúsá is 20 Haúsá is 40 kí lè retí wa nígbà tá a bá débẹ̀ àwọn náà ló máa control ṣùgbọ́n tó bá jẹ́ pé ká gba òmìnira ti ara wa kò ní sí èdè àìyedè ọ̀tún á mọ̀ láti ṣe ìṣọ̀tún òsì á mọ̀ láti ṣe sósì ṣùgbọ́n gbogbo nǹkan tí ń lọ ń sìn yìí eléyìí tó tó ẹ̀dùn wá wọ́ọ̀sì ní pé pípààyàn fún àwọn Fúlàní pààyàn káàkiri ní about 2 weeks ago àbúrò mi kan ní Ondo State wọ́n kidnap ẹ̀ Ọlọ́run ló yọ àti àwọn àmọ̀tẹ́kùn kọ̀ọ̀kan náà lọ gba Àgbáyẹ̀wò ẹ̀mí ẹ̀kúnlẹ̀ Àgbáyẹ̀wò náà in fact ibi tí wọ́n gbé inú igbó tó náà gbé wọn lọ ní around Ìdúàní ní Ondo State ó ní àwọn tó jẹ́ ọmọ ìlú yẹn gan kò mọ igbó yẹn mo mọ ọmọ ìlú yẹn ni mo jẹ́ mi ò mọ ibi tí wọ́n gbé lọ ibi tí àwọn Fúlàní ti rìn dé nínú igbó Ondo State kì í ṣe mi ò rírú ẹ̀ rí nǹkan tá a lè ṣe ni pé ká gbára wa èmi ń gbà wá níyànjú gbogbo àwọn petition tó ní pé ká máa sign ẹ jẹ́ ká sign yẹn gbogbo àwọn petition yìí òun náà ló máa help wa torí pé petition yẹn ni first torí ní ìlú òyìnbó ń bíbá yìí referendum náà máa ń ṣe referendum yẹn ló dẹ̀ máa determine bí nǹkan tó ń fight fún ó ṣe máa káàtì ẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ jọ ẹ torí Ọlọ́run ẹ jẹ́ ká gbára wa yíyànjú nígbà tí mo débí báyìí láti bí 20 years to 30 years nílùú yìí mi ò tí attend ibi tó church I don't go but because mo mọ rírì nǹkan tá a fẹ́ ṣe yìí òun ló jẹ́ kí n wálé ní bó tiẹ̀ iṣẹ́ gan mi ò ní lọ ní church anywhere mi ò ní lọ ìṣọ̀kan mo dà mọ́ pé tá a bá lè gbà fítàfítà àárín nǹkan tá a fẹ́ gbà à á bọ́ lóko ẹrú àwọn málà I spent 16 years ni mo lò nílẹ̀ Haúsá Kano ni mo lò 16 years ní Kano owó area north kò sí ibi tí o mọ̀ ń bẹ̀ first I was 22 I was 18 years mo ti kọ́lé ní Kano nígbà tí wọ́n but àyè ò gbà wá nílẹ̀ Haúsá bí àwọn Haúsá ṣe ń wọ ọ̀dọ̀ wa ń bìbà yìí àyè ò gbà wá ní ọ̀dọ̀ wọn bẹ́ẹ̀ yẹn nǹkan tó ń fojú wa rí ní ilẹ̀ Haúsá lọ kì í ṣe kékeré but mo mọ̀ pé gbogbo bí àsìkò tọ́lọ́run fẹ́ kí kó ṣeé ṣe adẹ̀tí gbé ìgbésẹ̀ yìí. a ṣe ń padà bọ̀ lọ́dọ̀ yín ẹ jẹ́ kí n wá sọ́dọ̀ àwọn bàbá wa
Thank you very much for being part of us today. We say good afternoon, good evening, good night to everyone that is watching us around the world. As you can see, one Nigeria, one Nigeria, one Nigeria, one Nigeria, Oduduwa Nation, Oduduwa Nation, Oduduwa Nation. Oh yeah, again, we are live at the Trafalgar Square. A lot of people will say this has been planned for October 1st. Before you go into the nitty-gritty of it, let us explain why we are here first and why we should be here today in the history of mankind. Mo rí pé ń gbọ́ṣọ, ó dà pọ̀ ọ̀rọ̀ yẹn dàbí pé kẹ́ gbọ́ṣọ, torí pé ooru mú ọ̀rọ̀ Yorùbá là ń sọ, ó yẹ gbéra ńlẹ̀. Ẹ káàsán gbogbo àgbáyé, orúkọ tèmi ni Ọ̀túnba Ọláwálé Àrísè. A fẹ́ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè tó gbà fún wa lọ́jọ́ èní pé ó ṣeé ṣe. Gbogbo iṣẹ́ ta ti ṣe ta ti kó jọ tí àwọn ènìyàn sọ wípé kò ní ṣeé ṣe, a dúpẹ́ pé ó ṣeé ṣe lénìí. A dẹ̀ tún dúpẹ́ náà fún àwọn ọba gbogbo wa nílẹ̀ Yorùbá tó bá wa fọwọ́ sí. A dúpẹ́ fún ààrẹ náà tó bá wa lọ́wọ́ sí pé gbogbo tó bá ń lè nǹkan ṣe gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àwọn máa dúró fún wa. A dúpẹ́ pọ́ dúró náà. A dúpẹ́ fún Elédùmarè lẹ́ǹkan sí pé ó ṣeé ṣe fún wa. Gbogbo tá à ń fẹ́ nílẹ̀ Nàìjíríà ni Odùduwà Nation, torí pé ìyà tó ń jẹ gbogbo àwọn ọmọ Yorùbá ó ti pọ̀ jù, ó ti pọ̀ jù. A fẹ́ jẹ́ kí gbogbo àwọn olórí wa pátápátá kó dìde kó bá wa jà kí a bá lè dúró gẹ́gẹ́ bí Odùduwà Nation. Ẹ jọ̀ọ́, à ń fi àsìkò yìí bẹ̀ gbogbo àwọn tó pera wọn ní olórí wa pé kó jọ̀ọ́ kó bá wa jẹ́ kó sowọ́ pọ̀ kó má gbẹ̀yìn ìbẹ̀bọ jẹ́ àdánìkan jẹ́ pé kó dúró lọ́kọ̀ ká sọ̀rọ̀ kan lẹ́nìí ká má bàa ń bẹ̀ lọ́la. Ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ kélé kó máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Biafra òṣùṣù kan ọwọ̀ ni wọ́n dira wọn. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí àwa Yorùbá náà tá a fẹ́ dá ohun tí à ń pè ní Yorùbá Nation sílẹ̀, gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ká dira wa ní oṣù ọ̀wọ̀ kan kí ìrẹ́pọ̀ kó máa jọba láàrin wa. Ẹ jọ̀ọ́, ẹ ṣé gan. A tún fẹ́ dúpẹ́ lẹ́ǹkan sí ní ọwọ́ Koiki Media fún gbogbo iṣẹ́ tó ń ṣe àti gbogbo àwọn tó kójọ tá jẹ́ Yorùbá ní gbogbo ilẹ̀ UK. A dúpẹ́ fún o, a dúpẹ́ gan. Ọ̀rọ̀ wo jù báyìí lọ o. Ẹ jẹ́ ká bá bàbá wa ọkùnrin bí ogun Gbẹ̀du magazine. Mr. Gbẹ̀du, a ti wà níbí báyìí náà nísìn. Rally kò ń ṣe jọ́kan ló máa ń ṣe, ó máa ń ṣe ní gbogbo ìgbà ni. Ọ̀rọ̀ Yorùbá yìí kí lẹ fẹ́ sọ sí? Torí gbogbo ìgbà lẹ ń pariwo, àwọn kan ò tẹ̀ dá yín lóhùn mọ́. Wọ́n ní Gbẹ̀du ọ̀rọ̀ tó ń sọ yẹn fi wá sílẹ̀. We want to be in one Nigeria. Kí lẹ̀yin máa bá wa sọ sọ́rọ̀ tó wà nílẹ̀ yìí? Kí lẹ́yìn abẹ́ sọ sọ́rọ̀ tó wà nílẹ̀ yìí? A ti bẹ̀rẹ̀ nìyẹn o, a ti wà lẹ́nu ẹ̀ nìyẹn, a lè ní jáwọ́. Ìjọ ò la pè lé àpè níjẹta. Mo náà máa wà níbi 30, àwọn èèyàn yọjú. Àwọn èèyàn gidi tó rí pé ṣe ni àwọn leaders wa oríjẹkújẹ ni wọ́n. Àwọn èèyàn gidi tó rí pé ṣe ni Nigeria ń go upside down. Àwọn èèyàn gidi tó mọ̀ pé ìlú yẹn ò fẹ́ lọ síwájú ṣe ló ń padà sẹ́yìn sí. Àwa ti gbọ́njú láti 80s, àdèmọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní 80s, àdèmọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyí. Ẹ bá mi gba ilé yẹ̀ wò, ìwọ ni kí Fúlàní gbé ìbọn dání kí ọlọ́pàá máa ya fótó pẹ̀lú ẹ̀. Ìlú wo lẹ ti rí yẹn round the world? Fúlàní ó gbé ìbọn dání, ọlọ́pàá dẹ̀ ń lọ, inú ẹ̀ dẹ̀ ń dùn, ó dẹ̀ ń ya fótó, ó dẹ̀ post sórí social media. Ibi tẹ́ máa ti rí pé ìlú yẹn ti dàrú nìyẹn. Kàyí ìmájì kó jẹ́ ọmọ Yíbò ló gbé ìbọn dání. Kàyí ìmájì kó jẹ́ ọmọ Yorùbá ló gbé ìbọn dání. Kàyí ìmájì nǹkan tó máa ṣẹlẹ̀ that particular moment. Ìdí ẹ̀ la fi jáde, tàbí sọ fún gbogbo àgbáyé pé Nàìjíríà yóò kò wúlò fún wa mọ́.
ọmọ wa ń jìyà ọmọ àbúrò wa ìyà ti jẹ wọ́n jù for example táwa wá ń sìn ọkàn wa balẹ̀ ọlọ́pàá ò ní wá dà wá láàmú àyìn ìmájì pa fẹ́ ṣeré ilé nàìjíríà kẹ́ máa wo SSS kẹ́ máa wo DSS kẹ́ máa wo army tó máa kóra wọn ló ń dídí torí pé àwọn èèyàn ń sòótọ́ ọ̀rọ̀ and àwọn leaders wa wọn ò rí nǹkan kan they didn't see anything history wọ́n write it off history tèmi àti wọ́n jọ kà ní school tájọ jókòó tí tájọ mọ̀ nípa Mongo Park nígbà tá a ṣe Mongo Park ìwé kọ́nú Mongo Park ló dá ibì kan lẹ̀ tá a sọ tó rí pé tàbí pé rọ́lọ́ ń pa fún wa history ẹ̀ náà dì mú wọn ò dín history míì mú wọn máa gbé ká dúró sínú yẹn ká dúró sínú ìyà káwọn àbúrò wa máa jìyà káwọn àbúrò wa máa rọ ọkàn káwọn kan máa gbádùn àwọn ẹnìkọ̀ọ̀kan ní wọ́n ní 30 cars àwọn èèyàn kan dẹ̀ wà tí wọ́n ní ká ẹyọ kan most of them have 40 houses ẹlòmíín ralẹ̀ lọ rẹpẹtẹ àná àwọn tó ń tẹ̀lé wọn ní ilẹ̀ ẹyọ kan ẹ̀dẹ̀ sọ pé ẹ fẹ́ rúùlù yẹn ó ti sú àwa òun la fi jáde ojú tí wọ́n wà ń ta wà ń sọ àwọn ò sọ nǹkan tí ò dáa òótọ́ ọ̀rọ̀ la máa sọ pé that country we need to share it ọmọ Ìgbò náà fẹ́ lọ Yorùbá náà fẹ́ lọ is anything wrong in that ẹ jẹ́ ká gbélé ká pìtò àwọn kan bèrè fún referendum ẹ nínú kò sí àwọn kan náà wọ́n lọ wọ́n nínú kò sí Fúlàní ń gbébọn inú yín dùn so what do we want in that country we are here to protest to say the truth and let the devil be ashamed our leaders are gbàgbọ́jẹ́ our leaders have turned themselves to Fulanis our leaders are not ready to listen to anybody anymore our leaders just do to get the money can you imagine a politician become a millionaire business wo ló ṣe ẹ wo Dino last week ó ṣó gbogbo nǹkan tó ní ilé ẹ̀ tó bá ṣòwò ẹ̀ nílùú yóò máa wà ní jail because they need to tell us ibo ló ti ní gbogbo owó yẹn but they are spending our own money owó tó yẹ kọ́ ọmọ wa fi jẹun wọ́n nàkúnà wọ́n ń ṣe ìṣekúṣe and we all sit down we are not gonna all sit down and look at them èlò lọ́wọ́ tó fẹ́ fún wa why are they talking about the money do we look like poor people to them everything is not money some people will say oníye tó lè ra àwa fuck with your money we see iye tó lè ra àwa we don't care we gonna tell you the truth and the truth must be always be said. We want Yoruba land, we want Oduduwa land, Biafra has to go, we want everything. We want that country to be peaceful, but when you decide not the country to be peacefully, we need to go out of it and go and make our own country that it will be peaceful. If you are watching us now, we are in Trafalgar Square, we have peaceful rally, we're going to talk about it, that's why we are here. October 1st again, we are going to come out again and still do the same thing. We need to move forward and we are moving forward.